Hello, ẹ̀yin èèyàn mi. A kú ìtẹ́tí sí o, a kú etí ìgbọ́ wa o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Wọ́n ní etí tó bá gbọ́ àlọ́, ó di dandan kó gbọ́ àbọ̀. Mo sọ fún wa pé bó bá ṣe ń lọ, màmá tó àmọ̀ wá fún yín. Bàbá, that is a Governor Adeleke. Ṣé ẹ mọ̀ pé ọ̀rẹ́ kábíyèsí ni? Wọ́n ní bí àbí pé kábíyèsí ló pé òun ò sí nílé o. Òun wà ní abẹ́ ààbò nǹkan kan gbádàkodo, ó dẹ̀ máa lo 7 days. Wọ́n pe òun pé wọ́n ti kidnap ọmọ òun. Kán bá òun wá bọ́n ṣe fẹ́ tètè mọ bó ṣe máa rí ọmọ òun, tó máa track ẹ̀, tó máa ṣe pé mọ́tò, wọ́n ní mọ́tò olóògbé, wọ́n ní mọ́tò Queen Naomi. Wọ́n dẹ̀ ṣàlàyé gbogbo plate number, everything. Immediately, governor ti pe gbogbo àwọn anti-patrol, anti-forces patrol. Ó ti ní ó yá ní gbogbo Ọ̀ṣun yẹn kán tètè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Wọ́n ṣiṣẹ́ lọ́nà àrà lọ́nà ìyanu. Àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ o. Wọ́n ń ṣiṣẹ́ o. K'Ọlọ́run kó fún wọn ṣe. Wọ́n ní before yẹn pé wọ́n náà ti track mọ́tò yẹn o. Mọ́tò tó ń gbé lọ sí school. Ìgbà tí wọ́n fi kidnap Tádéníkáwò. Wọ́n ní bọ́n ṣe track ẹ̀. Wọ́n dẹ̀ track ibi tí wọ́n wà. Kì í ṣe kékeré o. Wọ́n ní uncompleted building. Wọ́n tún track àwọn people yẹn. Wọ́n ní uncompleted building ni Tádéníkáwò wà. Ibẹ̀ ni wọ́n ti rí àwọn people yẹn. Pé immediately kábíyèsí that is governor. Wọ́n ló kàn pé Naomi directly pé Naomi tètè bẹ̀rẹ̀ sí ní máa nu omi ojú ẹ o. Àwọn ti rí mọ́tò ẹ, wọ́n ti track mọ́tò yẹn. Pé títí lálẹ́ yìí, torí alẹ́ yìí kò tí pẹ́, bí tá tí ẹ gbọ́n sí kò tí ju 10 minutes. Pé wọ́n máa gbé kó má sunkún mọ́ kó nu omi ojú ẹ o. Torí a kó make sure pé kó ké mọ́ torí wọ́n gbé ọmọ ẹ̀ dé wá fún ọmọ ẹ̀ yóò sùn tí lálẹ́ yìí. Wọ́n ní kó yá tètè nu ojú bó tún ṣe pé kábíyèsí nìyẹn. Wọ́n ní in fact kábíyèsí tó jẹ́ pé wọ́n ló collapse pé gbogbo. Wọ́n ní àti pé kábíyèsí wọ́n ní kò tún jẹun. Ṣé ẹ mọ̀ pé ibi tí wọ́n wà yẹn bí ìgbà tí wọ́n wà ní prayer, wọ́n náà ń ṣe prayer pẹ̀lú wọn tó ń fast. Wọ́n ní nǹkan tó túbọ̀ affect kábíyèsí gidi gan. Bó ti ẹ̀ jẹun náà nǹkan, ṣé èèyàn gbọ́ ìròyìn yẹn, irú oúnjẹ wo ló ti ẹ̀ fẹ́ bọ́ sí èèyàn lọ? Ọ̀kan gbogbo ẹ̀ pátápátá kan ó máa faint lọ ni. Wọ́n ní kíákíá ni kábíyèsí náà ti dìde pọ́n tí wọ́n ti ń dùn tó ti ń jubilate. Wọ́n dúpẹ́ pé bẹ̀tẹ̀ kábíyèsí pé that is Governor Adeleke. Ó ti sọ fún Naomi pé lálẹ́ yìí pé lágbára Ọlọ́run pé òun àtọmọ ẹ̀ máa sùn nílé lálẹ́ yìí. So ó dàbí bóyá ó ti dé o, bẹ̀tẹ̀ bá ṣe gbọ́. Wọ́n ní lálẹ́ yìí ṣá ni Tádéníkáwò wọ́n máa gbé Tádéníkáwò wá bá ìyá ẹ̀ nílé lálẹ́ yìí. Nǹkan tá a gbọ́. Torí ẹ ni mo ṣe sọ fún àwọn èèyàn wa pé etí tó bá gbọ́ àlọ́ kó máa ń gbọ́ àbọ̀. Torí bá ti ṣe gbọ́ báyìí, ìdúró ò sí ìbẹ̀rù ò sí o. Ẹni tó gbé dórí o. Àwa gan pàápàá. Tẹ bá rí bá ṣe ń panic pé ìtumọ̀ eléyìí. Pé ìtumọ̀ wọ́n ní Governor Adeleke ti ń promise Naomi pé òun máa wá concrete security fún Naomi. Pé kó fi gbogbo yèdénú. Pé kó fara balẹ̀. Ṣé o mọ̀ pé alára tútù yìí ni ẹ́? Pé kó má mikàn. Pé security tó péye òun máa pèsè fún Naomi. Wọ́n ló ti fún Naomi ní encouragement tó jẹ́ pé ó wà standard. Àdúrà tí a máa gbà ń sìn ni pé since tó jẹ́ pé àwọn agbófinró wọ́n ti mọ ibi tí Tádéníkáwò wà. K'Ọlọ́run jẹ́ kí ọmọdé láyọ̀ àtàlàáfíà àti ẹ̀ ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kẹ́ máa wo gbogbo ogun.
ogun tí Naomi àti ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ ogun yẹn pọ̀ wọ́n ń ṣẹ́ ogun yẹn Ọlọ́run rí lè ó dúró tì wọ́n. Ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n ti mú olórí Mariam wọ́n ní pẹ̀lú bọ́n ṣe ń bá a sọ̀rọ̀ láti ìgbà tán ti mú pé kò sọ̀rọ̀ táwọn ọlọ́pàá ti ń béèrè question tán ń interrogate pé kò tiẹ̀ sọ̀rọ̀ pé bẹ̀ tí ń gbà tọwọ́ ìyá àbá ó dàbí pé ó ti ń jẹ́wọ́ ní nǹkan tá a gbọ́ wọ́n ló ti ń jẹ́wọ́ wọ́n ní wọ́n tọ́jú ẹ̀ gan ṣe rí pé immunity ti tán lára wọn ṣe rí bí Mariam ṣe ń ṣẹlẹ́yà kí wàá ní ìtumọ̀ Mariam kí ni ìtumọ̀ èyí tó ń ṣe yẹn ẹlẹ́yà kan ju eléyìí tó ń ṣe yìí lọ odindi ẹni tó pe rẹ̀ pé òun ìyàwó ọba ó tún ṣe tán lóun first wife ọba ojoojúmọ́ pàá lónìí pàá lọ́la tó ń gbé lọ sí station gbogbo òun nìkan ní kirikiri òun nìkan ní station òun nìkan ní DSS òun nìkan ní EFCC ìyẹn tó pe rẹ̀ ní first wife ọba ojoojúmọ́ náà dẹ̀ wọ́n ń tọ́jú àbí wọ́n sọ pé wọ́n ń tọ́jú ẹ̀ ní police station ṣẹ́fì pé wọ́n fọwọ́ pa á lórí ni àbí wọ́n ń ṣe kábíyèsí fún níbi tán arrest ẹ̀ sí àwọn women police àwọn náà máa tọ́jú ẹ̀ wọ́n á ti fún nígbà tí lóríṣiríṣi ẹ̀sìn yẹn ò ní pé kó tú jáde kó má tún lọ commit another one torí ewúrẹ́ aláìgbọràn ni òun àti Ashley kẹ máa worú ẹlẹ́yà tó ń ṣe gbàgbós every time ohun iná máa mú lọ sí station ní gbogbo ìgbà at least tẹ bá wo àti kóòtù àti station lásán tán ti ń arrest Mariam ṣé kò tiẹ̀ pé kán arrest ẹ̀ sí station lásán at least tí mo ti rí á ti fẹ́ pé 10 tó bá jù bẹ́ẹ̀ lọ nínú ọdún yìí lórí Mariam nìkan kí ni kábíyèsí fẹ́ fi wọ́n ṣe kí ni nǹkan tó fẹ́ fi Mariam ṣe nítorí pé ó ti fẹ́ kábíyèsí òun bẹ̀ la ti ń gbọ́ pé orúkọ ẹ̀ jẹ́ Mary Anako ta ló mọ̀ ní Nàìjíríà yìí ó dáa kí ni kábíyèsí fẹ́ fi ṣe torí pé ó bá kábíyèsí jẹ́ Ògúnwùsì kó lọ jẹ́ Anako tiẹ̀ ní ọ̀dọ̀ bàbá Násírù o kì í ṣe ilé kábíyèsí àwọn ogun ọ̀run ti kọ Mariam bẹ́ẹ̀ ni àwọn ogun ọ̀run ti kọ̀ wọ́n gbogbo àti pé wọ́n ti ṣépè fúnra wọn torí ẹyinjú Olódùmarè òun náà ń disturb yẹn lẹ máa fi mọ̀ pé Ọlọ́run ṣetán láti bá wọn jà kì í ṣèjà kékeré o pẹ̀tẹ́ mi ò wá mọ bọ́kàn ṣe ń balẹ̀ nǹkan ogun tó ń ṣe yẹn ogun yẹn ó ti dá pattern sí wọn lára wọn ṣiṣẹ́ ti bá wọn kàn ń ṣe mistake ni wọ́n kàn ń ṣe mistake wọ́n ti di masquerade fúnra wọn àwọn gan oògùn wa ń gùn wọn gàlégàlé ó wá ti wá yà wọ́n wèrè wọn ò mọ nǹkan tó yẹ kán ṣe ẹ̀yin èèyàn mo ní kí n sáré wá gbéra síwájú yín o kẹ́ fi ra yín lọ́kàn balẹ̀ pé kò sí ewu o àdúrà wa ni pé kí Tádéníkàwò kán mú dé sọ́dọ̀ ìyá ẹ̀ láyọ̀ àtàlàáfíà o ààbò Ọlọ́run á dájú lórí Tádéníkàwò àti Naomi o kán pẹ̀lẹ́ o torí ogun yìí lágbára gbogbo ẹ̀ ó dọwọ́ Ọlọ́run ó dọwọ́ kábíyèsí torí mi ò mọ nǹkan tí kábíyèsí fẹ́ fi wọ́n ṣe láàfin pẹ̀lú bọ́n ṣe kàbùkù ayé ó ti sú àwọn ayé pé ṣé irú eléyìí ń ṣẹlẹ̀ láwùjọ àbí ayé ìgbà àtijọ́ ni irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ ayé àtijọ́ gan kò yẹ kó ṣẹlẹ̀ tó yìí ká má ṣe sọ wípé ayé tá wà yìí ayé tó ní ọba tó níjòyè tó ní gbogbo òfin pátápátá ayé ti dára ju gbogbo ti ayé àtijọ́ lọ ẹnikẹ́ni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ní ìgbé ayé tá wà yìí ẹ̀yin mọ irú ìjìyà tó tọ́ sóńtọ̀ ìparun ni
ní àwọn tó wà láàfin kábíyèsí, àwọn olórí túláàsì, àwọn àǹjọ̀nú, àwọn èèyàn jàtijàti, àwọn èèyàn ikú tán kì í ṣàrùn. Òun ni kábíyèsí kó jọ. Tó dẹ̀ ń da àwọn ọmọ tó ń da ọmọ Ọlọ́run láàmú. Ó dìgbà náà ná. Ọlọ́run ti ṣetán láti pa àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ run. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, mo ní kí n gbé wá sí etí ìgbọ́ yín. Ẹ ṣé ẹ kú ìtẹ́tí sí wa. Ẹ bá wa share, kí ẹ bá wa like, kí ẹ dẹ̀ bá wa subscribe, kí ẹ bá fi tókù sí comment section. Ẹ ṣé o. Ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Governor Adeleke. Ó ga o. Jésù ṣe o. A ní rí láburú o. Ààbò Ọlọ́run á dájú lórí Naomi àtàwọn ọmọ ẹ̀, àtàwa náà tá ń gbọ́, àtàwa náà tá ń sọ. Ààbò Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. Láyé àti láéláé. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.